aago méje ti lù. ẹ kú ojúmọ́ gbòógì ìròyìn rèé láti ìkànnì Laskidi 90.1 FM ìkànnì àkọ́kọ́ fún ó wà ń bẹ̀. Samuel Ogunlékè ni oníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn fún ti àárọ̀ yìí. Ẹgbẹ́ òṣèlú NDC iná ni wọ́n ti sún ìdíje dupò ààrẹ wọn àti tíkẹ́ẹ̀tì ọ̀hún sí ẹkùn gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí Nuhu Ribadu náà ni ó ti ṣe ìpàdé pẹ̀lú igbákejì ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà àti ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà fún orílẹ̀-èdè ọ̀hún ní Washington. Àjọ amúnimádà EFCC náà ni wọ́n ti kéde ẹni tí ó ti fìkàn jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ohun ìgbáyégbádùn nílẹ̀ yìí Sadiya Farouk gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá. Láti ilẹ̀ òkèèrè a ó mú wá fún yín níbi ó ti jẹ́ wípé Peter Magar náà ni wọ́n ti búra wọlé fún gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olóòtú ìṣèjọba ilẹ̀ Hungary lẹ́yìn ìgbà tí ó jáwé olúborí eléyìí tí ó làákìn. Lẹ́ka eré ìdárayá náà ni a ó mú wá fún yín níbi ikọ̀ Chelsea bí wọ́n ṣe fúngun mọ́ ikọ̀ Liverpool ṣùgbọ́n tí wọ́n gba ọ̀mì-ọ̀mì ní pápá ìgbábọ́ọ̀lù Anfield. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Nígbàtí à ń bẹ̀rẹ̀ láti ẹ̀ka ètò òṣèlú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC iná ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti fi tíkẹ́ẹ̀tì ìdíje du ipò ààrẹ wọn fún ti ọdún 2027 sí ẹkùn gúúsù ilẹ̀ yìí. Eléyìí náà ló wáyé lẹ́yìn ìgbà tí wọ́n fi ẹnu kòkò ṣọ̀dún níbi ìpàdé àpérò àpapọ̀ ẹgbẹ́ ọ̀hún eléyìí tí ó wáyé lánàá ní ìlú Àbújá. Lára àwọn ìkàngbò nínú àwọn ẹgbẹ́ òṣèlú eléyìí tí ń bẹ̀ǹbẹ̀ náà ni àtìrí Peter Obi àti Rabiu Kwankwaso eléyìí tí wọ́n kópa. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ìgbésẹ̀ ọ̀hún iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi ẹnu kòkò ṣọ̀ọ́dún lé lórí lẹ́yìn ìgbà tí Afam Victor tí ó gbé àbá dìde lórí ọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn tí Ṣèyí Ṣóhùnmí tí ó kéde àbá ọ̀hún. Wọ́n ní bákan náà ni ẹgbẹ́ ọ̀hún kéde wípé tíkẹ́ẹ̀tì ìdíje dupò ààrẹ ọ̀hún náà ni yóò wà fún sáà kan péré tí ó jẹ́ ọdún mẹ́rin nígbàtí ó jẹ́ pé tí ó bá ti di ọdún 2031 náà ni wọn yóò sún tíkẹ́ẹ̀tì ọ̀hún lọ sí ẹkùn àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìgbésẹ̀ ọ̀hún náà ni ó wáyé lẹ́yìn àárín bí ó ti jẹ́ wípé wọ́n ń ṣe àtúntò lẹ́ka ọ̀rọ̀ ètò òṣèlú síwájú ètò ìdìbò ọdún 2027 nínú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò. Ní báyìí wọ́n ní kí ó tó di wípé ẹgbẹ́ òṣèlú NDC wọ́n ṣe ìpàdé àpérò wọn náà ni ẹni tí ó ti fìgbà kan jẹ́ olùdíje sí ipò ààrẹ nílẹ̀ yìí Peter Obi àti ẹni tí ó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú NDC Seriake Dixon náà ni ó ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe àbẹ̀wò ẹlẹ́mbẹ̀hún sí ẹni tí ó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Kano ìyún Rabiu Kwankwaso ní ilé rẹ̀ eléyìí tí ó ń bẹ ní Maitama ní Àbújá. Eléyìí náà ni wọ́n fi léde láti ọwọ́ ẹni tí ó jẹ́ agbẹnusọ fún Kwankwaso ìyún Saifulahi Hasan. Gẹ́gẹ́ bí wọ́n ti fi léde wọ́n ní ìpàdé ọ̀hún náà ni ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò òṣèlú àti àwọn ìgbésẹ̀ eléyìí tí ó gbọ̀ngbọ́n. Lára àwọn tí ó wà ní ibi ìpàdé ọ̀hún náà ni àti rí ẹni tó ti gbà kan jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Kano ìyún Nasiru Gawuna, ẹni tí ó jẹ́ sẹ́nítọ̀ tí ó ń ṣojú ẹkùn àárín gbùngbùn ìpínlẹ̀ Kano Rufai Anga àti ẹni tí ó jẹ́ ìkàngbò nínú ẹgbẹ́ òṣèlú NNPP ìyún Buba Galadima tí ó fi mọ́ aṣojú ṣòfin Yusuf Kura àti àwọn adarí míì tí wọ́n jẹ́ ti ikọ̀ Kwankwasia. Nígbàtí à ń tẹ̀síwájú wọ́n ní ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà Nuhu Ribadu náà ni ó ti ṣe bẹ́ẹ̀ ṣe ìpàdé pẹ̀lú igbákejì ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà J.D. Vance àti ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà fún orílẹ̀-èdè ọ̀hún Marco Rubio ìyún ní Washington.
ìpàdé ọ̀hún náà ni wọ́n ṣe ní ọ́fíìsì ẹni tí ó jẹ́ igbákejì ààrẹ ọ̀hún èyí ò fans eléyìí tí ó ní ṣe pẹ̀lú ìfikùnlukùn àti ìfọwọ́sowọ́pọ̀ láti jà tako ìgbésùmọ̀mí ní ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ eléyìí tí ó ní ṣe pẹ̀lú ìdúkòkò àwọn Boko Haram àti ISIS látàrí àkọlù eléyìí tí wọ́n ń ṣe ní tìbútòrò ẹkùn ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti sọ níbi ìpàdé ọ̀hún wọ́n ní èròǹgbà náà ní láti lè rí dájú pé orílẹ̀-èdè wa Nàìjíríà ó dúró re eléyìí tí wọ́n sì tún tẹ̀ wájú lórí ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà láti ṣe ìgbọ̀nwọ́ fún orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ ọgbọ́n inú àti ìwádìí eléyìí tí ó gbọ̀ngbọ́n láti lè rí gbé orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó jà tako ìgbésùmọ̀mí nílẹ̀ yìí. Nígbà tí a padà wá sílé wọn ní ikọ̀ ọmọ ogun Operation Adenkai náà ni wọ́n ti gbẹ̀mí ó kéré tán àwọn agbésùmọ̀mí tí wọ́n fura sí tí ó tó 50 níye tí wọ́n jẹ́ ti ikọ̀ Islamic State West African Province èyíùn àwọn ISWAP eléyìí tí wọ́n ṣe iṣẹ́ ọ̀hún nínú àkànṣe iṣẹ́ eléyìí tí ó wáyé ní olú iléeṣẹ́ eléyìí tí ó jẹ́ ti 27 Brigade ní Boningari ní ìpínlẹ̀ Yobe wọ́n ní àwọn ọmọ ogun orí ilẹ̀ ọ̀hún náà ni wọ́n fi eléyìí léde láti ẹnu ẹni tí ó jẹ́ agbẹnusọ wọn èyí ò ní ẹkùn àríwá ìlà oòrùn Lieutenant Colonel Sani Uba eléyìí tí ó sì fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà méjì náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé ẹ̀mí mì látàrí iṣẹ́ takuntakun ọ̀hún nígbàtí ó jẹ́ wípé lára àwọn èròjà àti àwọn ọkọ̀ iléeṣẹ́ ológun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní ìbàjẹ́ díẹ̀ wọ́n ní lára àwọn èròjà ogun ilé tí wọ́n rí gbà padà náà ni wọ́n ti rí AK-47 tí ó fi mọ́ àwọn ìbọn ajánilẹ́mìí àti àwọn nǹkan míì eléyìí tí wọ́n rí gbà níbi iṣẹ́ àkànṣe ọ̀hún. Ní báyìí àjọ amúnimádà EFCC náà ni ó ti kéde ẹni tí ó ti gbà kan jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ohun ìgbáyégbádùn nílẹ̀ yìí Sadiya Farouk gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá látàrí ìfẹ̀sùnkàn wípé ó ń dì pàǹpá àti ṣíṣí ọ́fíìsì ẹni lò tí ó fi mọ́ fífi ẹ̀yìn pọn owó òòló gba ibi tí kò yẹ lọ wọ́n ní àjọ amúnimádà ọ̀hún náà ni wọ́n kéde ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí wọ́n fi sí ojú òpó ayélujára wọn bákan náà Farouk bí ẹ kò bá gbàgbé náà ni ó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ohun ìgbáyégbádùn àti ìbójútó àwọn ìṣẹ̀lẹ̀ abàmì tí ó fi mọ́ ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè nílẹ̀ yìí ní àkókò ìgbà tí ààrẹ àná ìyún olóògbé Muhammadu Buhari tí ó ṣe ìjọba láàrin ọdún 2019 sí ọdún 2023. gbòógì ìròyìn iná ni ẹ̀ ń gbọ́ láti ìkànnì Laskidi 90.1 FM ní báyìí ẹ jẹ́ kí a lọ sí ilẹ̀ òkèèrè. Peter Magia náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti búra wọlé fún gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olóòtú ìṣèjọba ní ilẹ̀ Hungary báyìí eléyìí náà ni ó wáyé níbi kò tí kọjá oṣù kan eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jáwé olúborí láti ọwọ́ ẹgbẹ́ òṣèlú rẹ̀ yíyún Tisa Party eléyìí tí ó sì jẹ́ pé ìjáwé olúborí wọn náà ni ó fi òpin sí ìṣèjọba ọdún 16 ti Viktor Orban gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ẹgbẹ́ òṣèlú Tisa náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gba ibùjókòó eléyìí tí ó tó 141 nínú ìjókòó 199 ní ilé aṣòfin ọ̀hún eléyìí tí ó sì jẹ́ ìjáwé olúborí eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó fojú hàn eléyìí tí ó jẹ́ pé ẹgbẹ́ ọ̀hún náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ níbi ọdún méjì sẹ́yìn nígbà tí ó ń sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti búra wọlé tán ẹni tí ó jẹ́ Makia ọ̀hún náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́jẹ́ wípé òun yóò rí i dájú pé òun gbé orílẹ̀-èdè ọ̀hún lékè nípa ṣíṣe àwọn òfin eléyìí tí ó dúró re bákan náà ni ó tún sọ yìí pé ìjáwé olúborí ọ̀hún náà ni ó ti ṣe bẹ́ẹ̀ tí
ó ti mú òpin débá ìṣèjọba ẹgbẹ́ Urban's Fathers eléyìí tí ó jẹ́ pé àwọn fúnra wọn náà ní ìjókòó ilé tí wọ́n ní tẹ́lẹ̀ eléyìí tí ó ti wà ní márùndínlógóje yín 135 ni ó ti dínkù sí méjìléní àádọ́ta èyàn 52 báyìí. nígbà tí à ń tẹ̀síwájú nínú gbòógì ìròyìn ẹ jẹ́ kí a lọ sí ẹ̀ka eré ìdárayá. Ikọ̀ Chelsea náà ni ó ti fúngun mọ́ ikọ̀ Liverpool nínú ìfẹsẹ̀wọnsẹ̀ wọn eléyìí tí ó wáyé ní pápá ìgbábọ́ọ̀lù Anfield eléyìí tí ó mú kí ikọ̀ Chelsea àti ikọ̀ Liverpool kí wọ́n wà á kò fún dídí ìṣẹ́jú 90 eléyìí tí wọ́n fi gba ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún tí ó sì jẹ́ wípé wọ́n gbá ọ̀mì eléyìí tí ó mú kí ó jẹ́ wípé ikọ̀ Liverpool náà ni ó jẹ́ ikọ̀ eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ń gba àmì ọ̀hún tí ó sì jẹ́ pé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 6 eléyìí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí ikọ̀ Chelsea tí ó ti ní náà ni wọ́n ń pàdánù. Bákan náà ni wọ́n sọ pé eléyìí náà ni ó ti mú kí ikọ̀ Liverpool kí ó wà ní ipò kẹrin báyìí lórí tábìlì lélẹ́yìí tí ó sì jẹ́ wípé àmì 4 náà ni wọ́n fi ń léwájú ikọ̀ Bournemouth eléyìí tí ó wà ní ipò kẹfà nígbà tí ikọ̀ Chelsea tí àwọn wà ní ipò kẹsàn-án lórí tábìlì ọ̀hún. Ryan Gravenberch náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó fún ikọ̀ Liverpool ní àmì ayò kan ọ̀hún eléyìí tí wọ́n fi ń léwájú tí wọ́n sì ń jà fitafita kí ó tó di wípé ikọ̀ Chelsea náà ni àwọn náà bẹ̀rẹ̀ sí ní jà fitafita tí wọ́n sì gba àmì ayò kan wọlé kí ó tó di wípé wọ́n lọ fún ìsinmi tí wọ́n fi bọ́ sí sáà kejì ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún láti ọwọ́ Enzo Fernandez lélẹ́yìí tí ó gba àgbálẹ̀ eléyìí tí ó wọ inú àwọn ikọ̀ Liverpool. kí a tó mú gbòógì ìròyìn wá sí ìdánudúró wọ̀nyí náà ni àwọn kókó eléyìí tí ó jẹyọ nínú ìròyìn fún ti àárọ̀ yìí. àfitó yín létí wípé ẹgbẹ́ òṣèlú NDC náà ni wọ́n ti fi tíkẹ́ẹ̀tì ìdíje sí ipò ààrẹ wọn ti ọdún 2027 tí wọ́n ti fi sí ẹkùn gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà. a kò ṣàfitó yín létí láti ilẹ̀ òkèèrè wípé Peter Maga náà ni wọ́n ti búra wọlé fún gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olóòtú ìṣèjọba ilẹ̀ Hungary báyìí lẹ́yìn ìgbà tí wọ́n ti jáwé olúborí aláìlẹ́gbẹ́ nínú ìdìbò. lẹ́ka eré ìdárayá a fi tó yín létí wípé ikọ̀ Chelsea náà ni ó wà á kò pẹ̀lú ikọ̀ Liverpool nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí wọ́n sì gba àmì ọ̀mì ní pápá ìgbábọ́ọ̀lù Anfield eléyìí tí ó mú kí ikọ̀ Liverpool kí ó wà ní ipò kẹrin tí ikọ̀ Chelsea tí wọ́n sì wà ní ipò kẹsàn-án báyìí. ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ismail Ogunlana eléyìí tí ó ṣe àkójọpọ̀ ìròyìn ọ̀hún. Samuel Ogunlékè ló mú wá sí etí ìgbọ̀yìn. ẹ má yí kó mbẹ̀ ìkànnì Làskìdí 90.1 FM ó ń tẹ̀ síwájú. No Làskìdí, no radio.